Mo kí ẹ̀yin èèyàn wa, mo kí yín pé a kú ìrọ̀lẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé pátápátá. Ojú tẹ fi ń wò mí, ojú ọ̀hún ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi, etí ọ̀hún ò ní di. A ò wá ní rí ohun gbé sọnù bí ó ṣe ibi ọmọ. Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa, àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè, episode 12 òun ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣáájú orúkọ mi ni ọba àṣàgbèmí Tèmíadára Aríwàjoyè Fàṣàgbàdé ìkíní, ọba àṣà àgbáyé, ààrẹ Emèrè àgbáyé, tí à ń pè ní Alára Àgbò. Àná tí ń ṣe ọjọ́ ìsinmi òun ni a máa ń ṣe ètò yìí, ṣùgbọ́n ẹ ò ní bínú wípé a ò ní àǹfààní àti wá sórí ètò ní àná nítorí pé a ti bẹ̀rẹ̀ ọdún ẹgbẹ́ àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí ni 5th Annual World Ẹgbẹ́ Festival 2018 tá a ti ń pariwo ẹ̀ tipẹ́ wípé tí Great Finale máa wáyé ní on the 25 and 26 of April ní Gbẹrẹfu Beach by Yard bus stop, Badagry ní ìpínlẹ̀ Èkó. Òun ni ó ti máa wáyé. A bẹ̀rẹ̀ ètò yìí nípa kí lọ físítì gbogbo àwọn tí wọ́n jẹ́ leaders wa ní Áfíríkà. Ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ visitation yìí pẹ̀lú kábíyèsí Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo ilẹ̀ Yorùbá, tí gbogbo àgbáyé pátápátá, ọ̀dọ̀ wọn ni a ti bẹ̀rẹ̀. Àwọn ni wọ́n gbà wá ní àlejò lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá yìí. In fact, Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni tó tó nǹkan ṣe òun ni a fi ń ṣe. Bàbá yìí ó gbà wá tọwọ́ tẹsẹ̀, ó ṣe wá ní ọ̀pọ̀lọpọ̀ àlejò. Bẹ́ẹ̀ náà ni bàbá yìí náà ó dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún wa pé ẹgbẹ́ tí òun jẹ́, nítorí pé ẹlẹ́gbẹ́ ọmọ ni òun ló gbé òun dépò Ààrẹ Ọ̀nà Kakanfò tí òun wà lónìí. Bàbá yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run. Bàbá yìí wá jẹ́ kó di mímọ̀ fún gbogbo àgbáyé pé ọdún ẹgbẹ́ àgbáyé tí à ń ṣe yìí kì í ṣe ohun tó yẹ ká máa ṣe ní kọ̀rọ̀, ohun tó yẹ ká máa ṣe ní gbangba ni, tó yẹ kí a pariwo ẹ̀ káàkiri gbogbo àgbáyé. Ó wá fi ń yé wa wípé òun fẹ́ kí a mọ̀, kó di mímọ̀ fún wa pé àwa nìkan kọ́ ni à ń ṣe ọdún ẹgbẹ́ àgbáyé o, pé gbogbo iléèrè ọmọ ní gbogbo àgbáyé pátápátá òun ló yẹ kí a jọ máa ṣe ọdún yìí. Mo fi wá fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, tí wọ́n tún jẹ́ ẹ̀gbọ́n fún mi ní ìlú Àkókó. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n bá ní àǹfààní láti súnmọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ganiyu Adams, kí wọ́n bá wa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Ní àná òun ni a lọ kí Emir ti Ìlọrin, la lọ kí fún ọdún tí a wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Nítorí a ti fi ní gbogbo ìgbà ni mo máa ń sọ pé ọdún ẹgbẹ́ wípé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, wípé àwọn ẹlẹ́sìn àbáláyé nìkan ni wọ́n ní àǹfààní láti máa kẹ́ ẹgbẹ́ wọn tàbí láti máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá wọn. Kò rí bẹ́ẹ̀ o. Bí ó ṣe yọ ẹ̀sìn ìbílẹ̀ sẹ́yìn ni ò yọ ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ò yọ sílẹ̀, bẹ́ẹ̀ náà ni ò yọ ẹ̀sìn mùsùlùmí ni ò yọ sílẹ̀. Àwọn ẹlẹ́gbẹ́ ọmọ kò sí ẹni tí a ò bá ṣe pátápátá. Ẹgbẹ́ kìí dẹ̀ ń ṣe èṣù tí àwọn ẹlòmíín fi ojú rò wípé ẹlẹ́gbẹ́ ọmọ wípé èèyàn burúkú ni wọ́n. Mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Emir ti Ìlọrin pẹ̀lú gbogbo ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé
mo ní ẹ̀ka ti Kwara State pẹ̀lú gbogbo ẹgbẹ́ alárágbó àgbáyé ẹ̀ka ti Kwara State. Mo dúpẹ́ púpọ̀ fún àlejò wa tí ẹ gbà ní àná fún kíkí tá wá kíyìn fún ọdún ẹgbẹ́ àgbáyé. Mo ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Visitation yìí ó ń tẹ̀síwájú bí a bá ṣe ń lọ kí àwọn àgbààgbà àwọn leaders tó di ilẹ̀ adúláwọ̀ mú, bẹ́ẹ̀ náà ni àjẹ́ kó máa di mímọ̀ fún yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, mo kí yín wípé ẹ̀yin náà ẹ kú ọdún ẹgbẹ́ àgbáyé. Ọdún yìí á wá sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sáàláfíà. Gbogbo ohun tí a bá ń wojú ẹgbẹ́ fún, tá à ń wojú Olódùmarè fún, òun ni ẹgbẹ́ máa ṣe fún wa. Ẹni bá ń wá owó nú wa, arówó nú ẹni. Ẹni bá ń wá ọkọ, á lọ́kọ. Ẹni bá ń wá ìyàwó, á ní ìyàwó. Ẹni bá ń wá ọmọ, á rí ọmọ gbéjó. Ohun gbogbo tá a bá ń wá ní àsìkò tí à ń ṣọdún ẹgbẹ́ àgbáyé yìí, òun ló máa tẹ̀ wá lọ́wọ́ o. Èyí tí mo wí ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀, mò ń bọ̀. Mo ń kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò tòní. Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Mo kí ìyá mi olórí Ṣadé Ṣóyọ̀ǹbọ̀, ẹ káàbọ̀ sí orí ètò yìí. Bẹ́ẹ̀ náà ni mo ń kí bàbá mi Ifátúnmi bí. Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yìí, àti gbogbo ẹ̀yin tí mi ní àǹfààní àti dárúkọ. Mo kí yín gbogbo wa pé ẹ káàbọ̀ sí orí ètò àṣírí ìjìnlẹ̀ yìí. Ayé ò ní wá jẹ wá níyà, bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ ò ní jẹ wá níyà. Ẹgbẹ́ wa ò wá ní tari wa sí ayé káyó fìyà jẹ wá. Bí mo ṣe wí, àrọ̀ mọ́, a rí bẹ́ẹ̀, àṣẹ bẹ́ẹ̀. Lórí ètò tòní, níbo ni à ń gbà lọ gan-an? Kí ni àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò ti òní? Lórí àwọn ètò yìí ṣáájú, fún ẹni tó bá jẹ́ pé nígbà àkọ́kọ́ ni ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ sí orí wọ́ọ̀ mi. Ẹ ó rí ètò yìí láti apá kìíní dé apá kejìlá tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, tàbí kẹ́ ẹ lọ sórí YouTube kí Ìṣẹ̀ǹbáyé Africa TV, ẹ ó máa rí gbogbo ètò yìí wò níbẹ̀. Mo ti sọ ṣáájú pé oríṣiríṣi department ni ẹgbẹ́ pín sí, oríṣiríṣi ọ̀nà òun ni ẹgbẹ́ pín sí. A ti sọ̀rọ̀ ní ọ̀nà àti pélépélé tí ẹgbẹ́ pín sí àti sọ sẹ́yìn, ṣùgbọ́n tòní náà ọ̀kan lára pélé tí ẹgbẹ́ wà òun ni a ó tún máa gbé yẹ̀wò lónìí. Mo máa ń sábà ń sọ fún gbogbo ènìyàn wípé ẹni tí ó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ ṣe ló yẹ kó nítọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀, nítorí pẹ̀lú ìwádìí mi ò tí ì rí ẹlẹ́gbẹ́ ọmọ tí òun ṣògo ọmọ. Gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ pátápátá òun ni ológo, òun ni olóríire,
òun ni olókìkí ọmọ. Ẹ gbọ́ bí àwọn àgbà bí wọ́n ṣe ń kí ẹgbẹ́ ni, wọ́n ní ẹgbẹ́ ọ̀gá ògo, ẹgbẹ́ ọ̀gá ògo apọ̀jọjọ wọ̀lú. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń wò pé ẹlẹ́gbẹ́ ọmọ pé èṣù ni tàbí ohun burúkú ni ẹgbẹ́ jẹ́, kò rí bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ òun ṣe ohun burúkú rárá. Gbogbo ẹni tí ó bá ti ẹ wò ó, mo wá kí gbogbo wa kí ká farabalẹ̀ wò ó. Ẹ wo gbogbo àwọn tó wà nípò ńláńláńláńláńlá tí wọ́n wà nípò olókìkí, ẹni tí ò bá ṣe ẹlẹ́gbẹ́ inú wọn kò lè wà ń bẹ̀. Mo fi àsìkò yìí mo fi ń kí kábíyèsí Ọ̀nìrìṣà ti Ilé Ifẹ̀, kábíyèsí kẹpẹpẹpẹpẹpẹ lórí àpèrè bàbá ńlá yín. Nígbà tí a físítì Ọ̀ọ̀ni of Ifẹ̀, ọba Ògúnwùsì ẹni ìtàn, ó ní láti sọ pé ẹgbẹ́ òun ni òun képè láàrin ọ̀pọ̀ èèyàn táwọn jọ contest fún pósìtì Ọ̀ọ̀nìrìṣà ti Ilé Ifẹ̀, wípé ẹgbẹ́ òun ni òun sábà, ẹgbẹ́ dẹ̀ fi òun lọ́kàn balẹ̀, ẹgbẹ́ dẹ̀ gbé sí orí ipò. Ṣé ẹ wá rí wípé gbogbo ẹni tó bá ti jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ, olóríire ológo ọmọ ni. Ẹni tó bá wá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ tó bá wá ríra rẹ̀ pé òun jẹ́ èèyàn burúkú, òye ni òye tó. Ìdí nìyí tí a fi gbé ètò ìwádìí àṣírí kalẹ̀ láti lè máa fi gbára wa ní ìmọ̀ràn, láti rí ṣíra wa ní ọkàn lóye kí a lè mọ ohun tí ẹgbẹ́ jẹ́ gangan. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé ibi tá à ń lọ lónìí gan òun ni ẹgbẹ́ orí àkìtàn. Ẹgbẹ́ orí àkìtàn, a ti ṣètò nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀, a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ inú omi, a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ìdí ìrókò, inú ìrókò, a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ inú ọsàn àgbálùmọ̀ àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí ẹgbẹ́ orí àkìtàn ni a fẹ́ máa gbé yẹ̀wò lónìí. Ẹ jọ̀ọ́, kí ni à ń pè ní ẹgbẹ́ orí àkìtàn? Báwo ni a ṣe lè mọra wa pé ẹgbẹ́ orí àkìtàn gangan ni ẹgbẹ́ tí à ń ṣe? Àti pé báwo ni àkìtàn gangan ṣe wáyé? Kí ló ń jẹ́ àkìtàn níbi tí wọ́n máa ń da ilẹ̀ sí? Mò ń kí ọmọọba Adéwuyè Abíọ́dún, mò ń kí yín káàbọ̀ sí orí ètò àṣírí ìjìnlẹ̀. Mò ń bọ̀. Mo kí wa pé a kú àbọ̀ padà. Ifá kan ló sọ nínú òdì méjì. Ó wípé òdì dìmọ́kú dìmọ́ àrùn dìmọ́ kúrúkúrú ó lé, ọ̀ṣọ́ agbádá òye bàtà, ṣàkì òtọrùn gbogbo bọ̀rọ̀bọ̀rọ̀. Afẹ̀wọ̀ ọrùn dáfá níṣọ́ ọmọ ọ̀lẹ ló ń ṣọmọ òṣì ní kó lè kòkòrò. Adíá fún àkìtàn pẹ́ṣẹ́pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ nígbà tó ń sunkún àìlákójọ, wọ́n ní kó kára ńlẹ̀, ẹbọ ni kó mú ṣe.
Ifá yìí ó fi ń yé wa wípé àkìtàn ibi tá à ń dalẹ̀ sí tá à ń pè ní dustbin, àtàn yìí nígbà ìwáṣẹ̀ ṣe ni wọ́n kàn máa ń kó ilẹ̀ káàkiri, wọn ò ń da ilẹ̀ sí ojú kan, ṣe ni wọ́n máa ń kó ilẹ̀ kiri. Àtàn yìí wá ń sunkún wípé báwo ni òun á ṣe ní àkójọ tóun á dẹni gíga láyé. Ó wá fi èjì kún ẹ̀ta, ó wá gba oko awo lọ. Nígbà tí Ifá tó wá jáde fún lọ́jọ́ kìíní àná ní òdì méjì, Ifá yìí wá sọ wípé kí àtàn kí ó lọ kẹ́ ẹgbẹ́ ọ̀run, kó kẹ́ ẹgbẹ́ ayé, kó kẹ́ àwọn eléèrè ọmọ. Wípé tí àtàn bá kẹ́ àwọn eléèrè ọmọ, wípé dandan ni ó máa ní àkójọ. Láàtàn ló bá kẹ́ ẹgbẹ́ ayé, ó kẹ́ ẹgbẹ́ ọ̀run, ó kẹ́ àwọn eléèrè ọmọ. Ni àwọn ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run bá sọ fún ẹgbẹ́ ayé pé kí wọ́n lọ máa dalẹ̀ sí ojú kan. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní da ilẹ̀ sí gbogbo àwọn ìdọ̀tí, wọ́n bá ń dà sí ojú kan. Bó ṣe ń dà sójú kan ló ń ga, bó ṣe ń dà sójú kan ló ń ga sí, bó ṣe ń dà sójú kan òun ló ń ga sí. Bí àtàn ṣe bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ayé nìyẹn. Òun ni Ifá òdì méjì yìí fi ń wí pé òdì dìmọ́kú dìmọ́ ọ̀run, dìmọ́ kùrukùru ó le, ọ̀ṣọ́ agbádá òye bàtà, ṣàkì òtọrùn gbó bọ̀rọ̀bọ̀rọ̀, afẹ̀wọ̀ ọrùn dáfá níṣọ́ ọmọ òṣì níkòrò. Adíá fún àtàn lọ́jọ́ tó ń sunkún àìkójọ, wọ́n ní kó kára ńlẹ̀, ẹbọ ni kó mú ṣe. Àtàn gògòrò bá mi kọ́lá tèmi jọ, ọkọ tuntun ní kọ́lá ebè jọ. Àtàn gògòrò bá mi kọ́lá tèmi jọ. Òun ni ẹgbẹ́ fi wá wù wípé àwọn náà ni àwọn ran àkìtàn lọ́wọ́ tí àkìtàn fi di ẹni tó ní àkójọ láyé. Bí àwọn ẹgbẹ́ kan ṣe pinnu láti fi orí àkìtàn láti fi ṣe ilé nìyẹn, láti fi ṣe bùgbé. Ẹgbẹ́ orí àkìtàn yìí ó wá jẹ́ ọ̀kan lára àwọn eléèrè ọmọ. Eléèrè ọmọ ni àwọn ẹlẹgbẹ́ orí àkìtàn jẹ́, pẹ̀lú ìwádìí àṣírí ìjìnlẹ̀ nípa èmèrè. Báwo ni èèyàn ṣe wá lè mọ ara rẹ̀ wípé ẹgbẹ́ orí àkìtàn ni òun ṣe? Mò ń bọ̀. Ẹgbẹ́ orí àkìtàn, ọ̀pọ̀ máa ń wò pé báwo lòun ṣe lè mọ ẹni tí ó jẹ́ ẹgbẹ́ orí àkìtàn gan. Àwọn ọ̀nà téèyàn lè gbà mọ̀ rèé. Lákọ̀ọ́kọ́, àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹgbẹ́ orí àkìtàn wọn ń sábà ń rẹwà. Kò dẹ̀ sí bí wọ́n ṣe lè wọ aṣọ tí aṣọ òun máa fi tì wọ́n. Bí wọ́n wọ aṣọ tí wọ́n fi 100,000 naira rà, kò sí bí wọ́n ṣe lè rán, ó máa yọ ọ́nlẹ̀. Àwọn ẹgbẹ́ orí àkìtàn yìí wọ́n máa wá ń lówó lọ́wọ́, wọ́n sì máa ń jẹ́ èèyàn olókìkí. Wọ́n lè máa wò pé
ẹ wá rí iṣẹ́ Ọlọ́run pẹ̀lú bí ẹni yìí ṣe wà tí ò fáyìn tí ò ṣe nǹkan kan ó sì lówó lọ́wọ́. So dandan ni Ọlọ́run máa ń fún wọn ní ẹ̀bùn, wọ́n máa ní oríṣiríṣi ẹ̀bùn fún àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ orí àkìtàn. Àwọn ẹgbẹ́ orí àkìtàn yìí wọ́n máa ń sábà ní ọ̀pọ̀ ìdojúkọ tí wọn ò bá mọra wọn gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́ ọmọ. Tí wọ́n bá béèrè lọ́wọ́ èèyàn wípé nípa gbogbo ẹgbẹ́ tó wà, wípé ẹgbẹ́ wo ló lérò ipò jẹ́ ẹgbẹ́ tiẹ̀, gbogbo èèyàn lá sọ pé ẹgbẹ́ inú òkun ni. Àwọn èèyàn lè sì gbà pé ẹgbẹ́ inú ọ̀gẹ̀dẹ̀, bọ̀ tán bá ní pé ẹgbẹ́ orí àkìtàn wọ́n ní kí ẹ tí wọ́n láì mọ̀ wípé kò sí ẹgbẹ́ orí àkìtàn tó máa ń tòṣì àfi tí ò bá dára rẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ, tí ò dẹ̀ gbà wípé ẹlẹ́gbẹ́ ọmọ ni òun ṣe, tí ò tún wádìí ara ẹ̀. Ẹni tó bá jẹ́ pé ẹgbẹ́ orí àkìtàn tí ò bá ti kẹ́ ẹgbẹ́ rẹ̀ tàbí kó fi ti ẹgbẹ́ ṣe tàbí kó gbé ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́, nǹkan wọn máa ń sábà dojúrú. Wọn ò ní àkójọ, wọ́n lè máa ṣe kí wọ́n máa lé kán má bà, wọ́n wá lè máa ṣiṣẹ́ bí erin kí wọ́n máa jẹ̀jẹ̀ ìrírí, nítorí pé wọn ò dára wọn mọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ, wọn ò dẹ̀ ṣètọ́jú ẹgbẹ́ wọn, wọn ò kẹ́ ẹgbẹ́ wọn. Ìwọ tí o bá ti wò pé òun ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ ò lákòjọ, ẹni tí ò ṣiṣẹ́ tó bó ṣe ń ṣiṣẹ́ yìí ó lówó lọ́wọ́, wọ́n ń kọ́lé, wọ́n jẹ́ èèyàn pàtàkì, báwo ni tiẹ̀ ṣe jẹ́? Ó sì ti rìn káàkiri, ó ti wò wípé ọ̀pọ̀ ènìyàn ló ti sọ fún ẹ pé àwọn ará ilé yín ló wà ń bẹ̀, ọ̀pọ̀ ti sọ pé àwọn àgbà ló wà ń bẹ̀, ṣùgbọ́n òun ṣe gbogbo ohun tí wọ́n ní kó ṣe, kò sọ́nà àbáyọ. Mo fẹ́ kó mọ̀ pé ẹgbẹ́ orí àkìtàn nìyẹn, ẹgbẹ́ ló jẹ ẹ́ níyà. Àyàfi tó bá gbà pé ẹlẹgbẹ́ ọmọ nìyẹn o, tó dẹ̀ gbà pé ẹlẹgbẹ́ orí àkìtàn nìyẹn, kó wá múra láti lọ kẹ́ ẹgbẹ́ rẹ̀, kó wá kẹ́ ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́. Ohun tó máa fi kẹ́ ẹgbẹ́ mò ń bọ̀, màá ṣàlàyé. Ọ̀pọ̀ ènìyàn ló ń wá ọkọ, ọ̀pọ̀ ènìyàn ló ń wá ìyàwó, ọ̀pọ̀ obìnrin ni ọkùnrin á gbé tí wọ́n gbé jù ńlẹ̀, tí wọ́n gbé jù ńlẹ̀. Tá máa wò wípé bóyá ìyàwó bàbá òun tàbí àwọn ará àdúgbò ibi tán gbé bí òun, ọ̀pọ̀ ìbẹ̀rù jẹ́ kọ́pọ̀ ènìyàn dé ìlú ibi tá a gbé bí lọ́mọ mọ́, láì mọ̀ wípé ẹgbẹ́ rẹ̀ ló farapamọ́ jẹ́ níyà nítorí pé kò dára rẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ ọkùnrin ló máa gbé ìyàwó kan lónìí tí á gbé mìíràn tó bá dọ̀la, tó bá fẹ́ ìkan lónìí tó bímọ kan fún, ṣe ni gbogbo èèyàn ti wá bẹ̀rẹ̀ sí ní ka ìyàwó mọ́ lára, tó jẹ́ pé ẹgbẹ́ ni ìṣòro ẹ ti wá. Kì í ṣe pé ẹgbẹ́ jẹ́ èèyàn burúkú, ṣùgbọ́n ẹgbẹ́ fẹ́ kí ènìyàn mọ̀ pé ọ̀rọ̀ ẹgbẹ́ ni òun ti wá, kó dẹ̀ kẹ́ ẹgbẹ́, kó gẹ ẹgbẹ́. Tó bá ti lè ń ṣe yìí, onítọ̀hún ò ní ní ìṣòro kankan. Bó tilẹ̀ wá ní ìdojúkọ, ẹgbẹ́ máa dúró tì í láti bá tán ìṣòro. Ẹgbẹ́ ò dẹ̀ nígbà kí ìṣòro tàbí kógun ó borí onítọ̀hún. Ọ̀pọ̀ ẹ̀dá wà tó jẹ́ pé ó kàwé, ó ní sàtífíkẹ́ẹ̀tì rẹpẹtẹ nínú ilé, ṣùgbọ́n bó bá débi iṣẹ́ kan lónìí, bóyá wọ́n gbà síṣẹ́ wọn á dá dúró, bó débi iṣẹ́ mìíràn ní ọ̀la, bóyá wọ́n gbà síṣẹ́ wọn á dá dúró, láì mọ̀ pé àtọwọ́ ẹgbẹ́ ni ìṣòro òun ti wá. Ọ̀pọ̀ ló sì ń wá ọmọ, kò sí ohun tí ò tíì ṣe lórí pé òun wá ọmọ, tí ò mọ̀ wípé ẹgbẹ́ òun ló ń jẹun níyà. Ó wá lè ṣeéṣe kó jẹ́ pé
ó lọ́kọ ọ̀run tàbí kó ní ìyàwó ọ̀run kó ti bímọ sí ọ̀hún tó lọ́mọ ọ̀run tí wọ́n fi fún láàyè láti lọ́kọ ayé tàbí láti ní ìyàwó ayé tàbí láti bí ọmọ ayé. Ìdojúkọ láti ọwọ́ ẹgbẹ́ ni. Ṣé wá rí gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí kì í ṣe ohun tó nira rárá. Ohun àkọ́kọ́ tí o nídìí láti ṣe ni pé kọ́kọ́ ríra rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ, gẹ́gẹ́ bí ológo ọmọ. Lẹ́yìn tó bá ti ríra ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ tó accept pé yálà wọ́n ti ń sọ fún ẹ tàbí wọ́n ti ń sọ fún ẹ ṣùgbọ́n tó ń rí ní àwọn ìdojúkọ kan. Mo sọ lọ́sẹ̀ tó kọjá pé ọ̀pọ̀ á lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n á gbàdúrà títí wọ́n á gbàwẹ̀ títí ṣùgbọ́n ogun ọ̀hún ò ní iṣẹ́. Èmi ò wá sọ pé pé Ọlọ́run òun gbọ́ àdúrà tàbí kò sí ogun tí àdúrà ò lè ṣẹ́, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ìgbésẹ̀ ni ó yẹ kéèyàn ó gbé. Tí o bá gbé ìgbésẹ̀ ọ̀hún láì jìyà rárá, dandan ni ogun ọ̀hún á ṣẹ́. Tó bá ti gbà yìí pé ẹlẹ́gbẹ́ ọmọ ni mí, kí ìwọ fúnra rẹ kó wá gbà yìí pé mo ti ríra mi pé ẹlẹ́gbẹ́ ọmọ ni mí, kó wá sọ pé ẹgbẹ́ mi ayé, ẹgbẹ́ mi ọ̀run. Àìmọ̀kan ló ń ṣe mí o, ṣùgbọ́n nísìnyí mo ti wá gbà yìí pé ẹlẹ́gbẹ́ ọmọ ni mí. Ẹ má farapamọ́ jẹ mí ní ìyà mọ́, ẹ yọ́nú sí mi. Mo ṣetán láti máa kẹ́ ẹgbẹ́ mi, láti máa gẹ ẹgbẹ́ mi. Wàá rí pé nínú ọ̀sẹ̀ tó sọ bẹ́ẹ̀ yìí, tó fúnra rẹ̀ tí o ṣàdúrà pẹ̀lú ẹgbẹ́ ẹ̀, nínú ọ̀sẹ̀ yìí wàá rí pé ohun gbogbo ló máa yí padà. Ohun gbogbo ló máa yí padà. Wàá rí sáìnì pé at least ó yàtọ̀ sí bí mo ṣe wà tẹ́lẹ̀. Ìdí nìyí tí wàá fi wá gbà pé lóòótọ́ ẹgbẹ́ ló jẹ mí níyà. Ẹ já padà sí orí àkìtàn tí à ń sọ lọ. Tí o bá ti mọ́ra rẹ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mo ti kà sílẹ̀ wípé ẹlẹ́gbẹ́ orí àkìtàn ni mí, tàbí tó ṣe ìwádìí tí ìwádìí sọ wípé ẹgbẹ́ orí àkìtàn ni ẹ́, ohun àkọ́kọ́ tí wàá ṣe ni pé lẹ́yìn tó bá ti gbà wípé ẹlẹ́gbẹ́ ọmọ ni mí, tí o ti gbà wípé ẹlẹ́gbẹ́ ọmọ ni mí, yálà kó tọ̀ àwọn olóye lọ, àwọn onímọ̀ tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́. Kì í ṣe gbogbo wòlíì, kì í ṣe gbogbo àwọn aláàfáà, kì í ṣe gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n nímọ̀ nípa ẹgbẹ́. Àwọn wòlíì tí wọ́n nímọ̀ wà, àwọn àfáà tó nímọ̀ wà, àwọn awo tó nímọ̀ wà. Tí a bá ti tọ̀ àwọn tó nímọ̀ lọ pé kí wọ́n bá wa ṣe ìwádìí ara wa, tí wọ́n bá ṣe ìwádìí tí wọ́n jẹ́ kó mọ̀ yìí pé irú ẹgbẹ́ báyìí ni ẹgbẹ́ tí ó ń dà ọ́ láàmú. Nínú gbogbo ẹgbẹ́ orí àkìtàn ló wá simple jù. Àwọn ni wọ́n wà lára àwọn ẹgbẹ́ tó bínú jù, ṣùgbọ́n àwọn ni wọ́n tún rọrùn gan láti tùnú. Ohun tí wàá ṣe ni pé ra oríṣiríṣi gbogbo èso tẹnu ń jẹ. Lẹ́yìn tó bá ti ra gbogbo èso tẹnu ń jẹ, ọsàn, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ lọ, biscuit, sweet kó wà ń bẹ̀. Kó wá dí àkàrà 16, kó dí àkàrà sí 16. Kó wá jẹ́ kẹ́yọ kan tóbi jù èyí tó kù nínú àkàrà yẹn. Eléyìí tó máa jẹ́ 16 yẹn kó wá tóbi ju àwọn others lọ. Tí o bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí, kí o ra aṣọ funfun tàbí igbá ìbílẹ̀, yálà igbá ìbílẹ̀ tàbí aṣọ funfun. Tó bá ti rà á, gé gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn èso wọ̀nyí, gé sí orí aṣọ yẹn lẹ́yìn tó bá ta aṣọ yẹn lẹ̀, tàbí kó gé sínú igbá ìbílẹ̀ yẹn. Tó bá ti gé gbogbo ẹ̀ sínú ẹ̀, àkàrà yẹn ni wàá wá tò sí kẹ́yìn. Ṣòwárà àkàrà tó tóbi jù yẹn òun ló máa gbé sí orí gbogbo nǹkan yìí. Wàá fi ọtí, wàá fi sẹ́rì sí. Ẹlòmíì tilẹ̀ wò, ó ṣeé ṣe kẹlòmíì gbé odidi ìgò ọtí tó ti yọ kúrò ní pálí kó gbé sí ẹ̀gbẹ́ kínní yẹn, tàbí kó fi sẹ́rì sí. Fi omi náà sẹ́rì sí. Kó
kó wá fi oyin sí lórí, kó fi epo díẹ̀ sí lórí. Kí ìwọ fúnra rẹ kó wá wọ aṣọ funfun, kó gbé lọ sí orí àtàn. Kó já orí àtàn tí wọ́n ń dalẹ̀ sí tó pọ̀ gan. O lè gbé lọ́sàn-án, o lè gbé lóru, kò sígbà tó o lè gbé. Ṣùgbọ́n tó bá jẹ́ àtàn tó wà láàárín ìgboro, ó ṣeé ṣe kójú máa tì wá ká má fẹ́ gbé ní ọ̀sán, a lè gbé ní ọwọ́ alẹ́. Tó bá ti débẹ̀, tó bá ti gbé kinní yìí, tó bá jẹ́ aṣọ white ló bá ṣe sí, lẹ́yìn tó bá ti ṣe tán, wàá ta aṣọ white yẹn, wàá so lọ́nà, wàá mú etí àkọ́kọ́, etí èkejì wàá so pọ̀, wàá tún mú etí yẹn náà, wàá tún so tó bá so, o lè gbé sínú pákó bag kí o gbé lọ sí orí àtàn yẹn, ṣùgbọ́n wàá ti wọ aṣọ tàbí kó o ró aṣọ funfun. Tó bá débẹ̀, wàá wá gbé jáde, wàá wá gbé sórí àtàn yẹn, wàá wá tú. Bó ṣe so yẹn náà ni wàá ṣe tú sílẹ̀. Tàbí igbá ìbílẹ̀ ló gbé sí, wàá faṣọ funfun bò ó. Tó bá débẹ̀, wàá gbé sórí àtàn yẹn, wàá ṣí aṣọ yẹn kúrò. Wàá wá pé ẹgbẹ́ mi ayé, ẹgbẹ́ mi ọ̀run. Ẹgbẹ́ mi ayé, ẹgbẹ́ mi ọ̀run lẹ́ẹ̀mẹ́ta. Lẹ́yìn tó bá ti pé ẹgbẹ́ mi ayé, ẹgbẹ́ mi ọ̀run, èmi alágbájá, ọmọ alágbájá, mo mọ̀ pé ẹlẹgbẹ́ ọmọ ni mí, mo dẹ̀ mọ̀ pé ẹlẹgbẹ́ orí àtàn yìí ni mò ń ṣe. Òun ni mo ṣe gbé ohun tí a jọ ń jẹ, òun ni mo gbé wá fún yín yìí, kẹ́ ẹ yọ́nú sí mi. Ẹ máa wá wí pé àtàngbárun ọmọ kò má ṣe gbẹ̀mí ọmọ, àtàngbárun ọmọ kò má ṣe gbẹ̀mí ọmọ, àtàngbárun ọmọ kò má ṣe gbẹ̀mí ọmọ. Gba ẹ̀yin ẹgbẹ́ mi, ẹ gba ìpèsè lọ́wọ́ mi, kẹjẹ́ rí ilé ayé gbé, kẹjẹ́ rí ilé ayé ṣe, kẹjẹ́ rí náà, kẹjẹ́ wá jẹ́ kí n ní àkójọ. Tí ẹ bá ṣe nǹkan yìí, kò sóhun tí ẹ bá fẹ́ tí ẹ bá béèrè ń bẹ̀, ó dá mi lójú ni wípé dandan ni ẹgbẹ́ á ṣe fún yín. Tẹ́ bá ti ṣe tán, tẹ́ bá ti fi ń bẹ̀, tẹ́ bá ti kúrò ń bẹ̀, ẹ má padà bójú wẹ̀yìn títí ẹ máa fi délé. Ṣé wá rí pé ẹgbẹ́ yìí rọrùn? Kò kàn dandan kẹ́ ṣe rí babaláwo tàbí aláfa tàbí wòlíì kẹ́ tó ṣe. Ṣùgbọ́n ìwọ tó wá wò pé o ò lè dá ṣe, òun ló ṣe lè tọ ọlọ́gbọ́n, onímọ̀, olóye nípa ẹgbẹ́ ló lè tọ́ lọ. Ẹ tilẹ̀ try, ẹ gbìyànjú ẹ wò kẹ́ ṣe nǹkan yìí, kẹ́ wá rí bí ó ṣe máa rí. Mò ń bọ̀. Ọlá ṣe dé o, owó pé wọ́n ní ìwà lọ. Mo gbọ́ sí láàṣà, mo ṣe bẹ́ẹ̀ náà dákẹ́kẹ́ náà. Ọmọ wa ń wá ayé rọra o. Rárá o, ọmọ gbá ló wáyé òdìgbò, ọmọ òdìgbò ọba àrìjẹ. Òdìgbò rárá o lájẹ dẹ́. Mo ń kí Prince Níyì Oyèwọlé, ẹ káàbọ̀ sórí ètò àṣírí ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo ń kí Káyọ̀dé wípé ẹ káàbọ̀ sí orí ètò àṣírí ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ ni mo ń kí bàbá mi Olúwo wípé ẹ káàbọ̀. Mo ń kí kábíyèsí ọba ààrẹ Ògbóni ti orílẹ̀-èdè ti ìlú London ní orílẹ̀-èdè UK, ẹ káàbọ̀ sí orí ètò àṣírí ìjìnlẹ̀. Ọlá ṣe dé o, owó pé wọ́n ní ìwà lọ. Mo gbọ́ sí láàṣà, mo ṣe bẹ́ẹ̀ náà dákẹ́kẹ́ náà. Ọmọ wa ló wáyé rọra o. Mi bá túbọ̀ ṣe máa láyé rẹ o. Láyé rẹ. Orí mi lè máa tètè lánà máa lórí ọmọ náà. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀, ẹjá gbìyànjú láti ṣe nǹkan yìí. Ṣẹ́rí, tí a bá ní àǹfààní láti máa kẹ́ ẹgbẹ́ wa, tí à ń gẹ ẹgbẹ́ wa,
kò sí ohun tí a bá fẹ́ ṣe nílé ayé tí a ò ní ṣe pẹ̀lú ìrọ̀rùn, kò sí ohun tí a bá fẹ́ ṣe láyé tí ò ní rọ̀ wá lọ́rùn láti ṣe, nítorí pé kò sí ohun tí a lè fi ẹgbẹ́ wé láyé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú bá ṣe ń sọ yìí, ọ̀pọ̀ ẹ̀dá ò tí ì gbà wípé ẹgbẹ́ wà, ọ̀pọ̀ ènìyàn ò tí ì gbà wípé ẹlẹ́gbẹ́ ọmọ ni òun ń ṣe. Ṣùgbọ́n ẹni tí yóò bá gbà, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, kò lè rọrùn fún onítọ̀hún láti bọ́ nínú ogun, kò lè rọrùn fún onítọ̀hún láti bọ́ nínú ìṣòro, àyàfi tí a bá gbà pé ẹlẹ́gbẹ́ ọmọ ni à ń ṣe. Mo ń bọ̀. Bọ́lá Òtú, ọmọ wọn ní ìlú Ọlọ́wọ̀ Madẹ̀, òun ni orin tí à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ darapọ̀ mọ́ wa tá a jọ ṣe ètò lónìí. Ẹ jọ̀ọ́ ẹ má wò wípé èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí pé bóyá èmi ni mo ti ní gbogbo ìmọ̀, gbogbo ọgbọ́n ayé ni mo ti ní tán nípa ọ̀rọ̀ nípa ẹgbẹ́. Ẹ jọ̀ọ́, mo fẹ́ ìmọ̀ràn yín, mo fẹ́ kí ẹ̀yin náà share experience yín pẹ̀lú mi. So ẹ lè ní àǹfààní àti email mi, tàbí kí ẹ kẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number mi, tàbí kí ẹ bá mi sọ̀rọ̀ nínú inbox mi lórí Facebook. Ẹ jẹ́ kémi náà tún share nínú òye yín nípa ọ̀rọ̀ nípa ẹgbẹ́, nítorí pé ìmọ̀ ò pin sí ibì kan. Ẹ jọ̀ọ́, ní gbogbo ibi tí ẹ bá wà, mo bẹ̀ yín, ẹ tún máa bá mi gbìyànjú láti máa fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹgbẹ́, nítorí pé ẹgbẹ́ yìí ni a fẹ́ polongo káàkiri gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, ẹ bá mi share program yìí, ẹ bá mi share fún gbogbo èèyàn, ẹ share sórí wall yín, so that kí gbogbo àwọn ènìyàn kí wọ́n lè ní àǹfààní láti káwọn náà lè jẹ àǹfààní nípa ọ̀rọ̀ ètò yìí. Mo wá ń fi àsìkò yìí, mo wá fi ń pe gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá. Mo ń pè yín sí inú ọdún ẹgbẹ́ àgbáyé, èyí tí a ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n tí a máa ṣe àṣekágbá rẹ̀ ní 25th and 26th April 25th and 26th ní ìlú Gbẹ̀rẹ̀fù ní Badagry nípínlẹ̀ Èkó láti fẹ́ ṣe ọdún ẹgbẹ́ àgbáyé yìí. Gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo àgbáyé pátápátá òun ni a pè. Ọdún yìí kì í ṣe ọdún ọba àṣà, kì í ṣe ọdún àwọn tí a jọ host ọdún yìí, ṣùgbọ́n ọdún gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ, eléré ọmọ ní gbogbo àgbáyé ni. Ọ̀pọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń bọ̀, ọ̀pọ̀ ìlú ni wọ́n ti ń bọ̀ ní orílẹ̀-èdè wa yìí. Ọ̀pọ̀ àwọn lọ́balọ́ba ni wọ́n máa wà ńbẹ̀ lọ́jọ́ náà, ọ̀pọ̀ àwọn olórin olókìkí ni wọ́n máa wà ńbẹ̀ lọ́jọ́ náà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká gbìyànjú kí ẹ wá kájọ jó, kájọ yọ̀, kájọ kẹ́ ẹgbẹ́ wa. Ẹni tí ò bá nígbàgbọ́ pé ẹgbẹ́ wà, tó bá débẹ̀ lọ́jọ́ náà,
láìsí pé àní-àní fúnra rẹ̀ lágbàáyé pé lóòótọ́ Olódùmarè ló ṣẹ̀dá ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, wípé gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ pátápátá wípé ẹyin ojú Olódùmarè ni gbogbo wa jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ wá kí ẹ wá bá wa ṣe ọdún. Tí a bá dẹ̀ ní rí ẹni tó bá fẹ́ kópa nínú ọdún náà, ẹ lè kópa láti kí gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run lórí brochure tí a fẹ́ ṣe fún àwọn ẹlẹ́gbẹ́ ọmọ tó máa jáde lọ́jọ́ náà. Ẹ lè pè mí, màá ṣàlàyé àwọn kọ̀ọ̀kan tí ẹ máa sẹ́ndì fún brochure yìí. Tàbí ẹni tó bá wù pé òun fẹ́ wá kẹ ẹgbẹ́ òun lọ́jọ́ náà, ó máa ti dé nìkan bí aago 4 ní on the 25 ọjọ́ Wednesday, so 25 of April. Torí aago 4 gẹ́rẹ́gẹ́ ni a máa kọ́kọ́ wà ní etí òkun tí gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ pátá ní gbogbo àgbáyé tá máa tò sí etí òkun, tá máa fún ẹgbẹ́ inú òkun ní ohun tí ó béèrè lọ́wọ́ wa. Then lẹ́yìn èyí a máa wá bọ Ajagun àgbáyé àti Ìyálóde àgbáyé, Kórì àgbáyé, Eléríkò àgbáyé. A máa wá bọ́ títí tí mọ́jú àárọ̀ pẹ̀lú àìsùn àti oríṣiríṣi ijó, oríṣiríṣi orin nípa ẹgbẹ́. A máa wá bọ́ títí di àárọ̀ ọjọ́ Thursday on the 26. Ní dédé aago 8 on the 26 yẹn ni gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ tí wọ́n máa wá tò sí etí òkun, nítorí ọjọ́ yìí gangan ni àyájọ́ ọdún ẹgbẹ́ káàkiri gbogbo àgbáyé. Gbogbo apápátá a máa wá tò sí etí òkun pẹ̀lú aṣọ funfun. A máa wá tún fún ẹgbẹ́ inú òkun Ìyálóde àtAjagun náà, a máa wá fún wọn lóhun tí wọ́n béèrè pé ká máa fún àwọn ní ọjọ́ ọdún àgbáyé yìí. Lẹ́yìn tá bá ti ṣe èyí tán, gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ, èso tí oníkálukú bá nífẹ̀ẹ́ sí, tó mọ̀ pé èso tí mo ṣe láìkì jù rèé, ó máa ra èso yẹn bí 3 dání. Ó máa ra èso yẹn dání. Ó lè jẹ́ èso méjì, oríṣi méjì ló nífẹ̀ẹ́ sí, ó lè jẹ́ èso oríṣi 3 ló nífẹ̀ẹ́ sí. So ó máa ra èso yìí dání. Èso yìí lẹ́yìn tá bá ti fún ẹgbẹ́ inú òkun ní ohun tí gbogbo ẹgbẹ́ alẹ́gbẹ́ àgbáyé parapọ̀ tí a fún, tí wọ́n bá ti fún tí wọ́n ti fi ránṣẹ́ sí wọn nínú omi. Lẹ́yìn èyí gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ pátápátá a máa wá mú èso yìí dání. Lẹ́yìn tá bá ti mú èso yìí dání, èso ọ̀hún ni àwọn kan sọ wípé kí n sọ nǹkan yìí, èèyàn kọ́ la fẹ́ fún wọn o. Ní Friday, ní ọjọ́ Wednesday on the 25, màálù tí wọ́n béèrè òun ni gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ máa parapọ̀ tí wọ́n máa fún wọn. Ṣùgbọ́n ní on the 26 yìí, àgbò funfun tí ò lábàwọ́n, òun ni a ti máa ń fún wọn ní ọjọ́ ọdún ẹgbẹ́ àgbáyé yìí láti ìgbà tá a ti ń ṣe. Lẹ́yìn tá bá ti ṣe yìí, oníkálukú á mú èso ẹ̀ dání. Èso yìí ló máa fi ṣàdúrà, láti tọrọ nǹkan pé ohun báyìí ni ohun tí òun expect kó tó di wòye ọdún tó ń bọ̀. Èso yìí á jẹ nínú èso yìí, á ju èyí tó kù sínú omi láti fún ẹgbẹ́ ọ̀run jẹ. Kò sí gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ní ọdọọdún ni wọ́n máa wá ń gbégbá ọpẹ́. Ẹni tó bá tún wá ní àǹfààní, ó tún wá lè mú ẹyẹlé funfun dání. Ìyẹn ní àárọ̀ on the 26 yẹn, déédéé aago 8 ni, aago 8 ságo 10 la máa ṣe nǹkan yìí. Ó lè mú ẹyẹlé funfun kan dání. Ẹni tí àwọn kan tí mo ń sọ tí ò bá yé, wọ́n lè ní àǹfààní àti pè mí ní lẹ́yìn ètò yìí. After tí a bá ti ṣe prayer yìí tán, a máa ṣàdúrà fún orílẹ̀-èdè wa yìí, fún ìlú Èkó, fún àwọn tí wọ́n ṣe ìjọba ní ìlú Èkó, fún gbogbo orí adé ní gbogbo ìlú Èkó àti ní gbogbo ilẹ̀ Yorùbá àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Lẹ́yìn tá a bá ṣe èyí tán, ní gbogbo àwọn tí wọ́n wá represent state kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi gba kórí ìjó, tá a máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan, àti àwọn tí wọ́n wá represent àwọn orílẹ̀-èdè wọn. Èyí la máa ṣe títí kó tó di pé àwọn olórin ńlá tó ń fẹ́ kọrin kan tó bẹ̀rẹ̀ sí ní kọrin.
bí a ṣe fẹ́ ṣe ọdún ẹgbẹ́ àgbáyé yìí ni. Ìwọ tó bá wá wò wípé o fẹ́ dá sí lára ẹran tí a fẹ́ fún ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, ìwọ náà fẹ́ nípa ń bẹ̀, ẹ lè pe nọ́mbà mi lẹ́yìn ètò, a máa ṣàlàyé bí ẹ ṣe máa ṣe, nítorí pé gbogbo àgbáyé pátápátá òun ni a fẹ́ parapọ̀ láti fún bí ara màálù 10 tá a kó fún ẹgbẹ́ ní on the 25 yìí ṣe nínú ẹgbẹ́ àdùn, bá ara àgbò 10 ní on the 26 tí a kó fún ẹgbẹ́ ṣe nínú ẹgbẹ́ àdùn. So èyí jẹ́ àwọn tí mo fẹ́ ṣe àlàyé fún wa. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ gbogbo wa ní gbogbo àgbáyé pé ẹ darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ a jọ ṣe ọdún ẹgbẹ́ yìí. Fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí àǹkárá wà, fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí white lace ó wà, ṣùgbọ́n ẹni tí ò bá ní àǹfààní ó lè lo white lace tó bá ní lọ́wọ́ tàbí kó fúnra rẹ̀ ra white lace, èyí tó máa lò lọ́jọ́ àìsùn àti èyí tó máa lò ní ọjọ́ ọdún ẹgbẹ́ àgbáyé. Mo wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a ti jọ ṣe ètò lónìí. Àwọn ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń béèrè wípé ètò yìí àwọn fẹ́ kí a máa tó bá wọn ṣe ní English, kí a máa bá wọn translate ètò yìí. Láìpẹ́ láì jìnà a máa gbé ìgbésẹ̀ nípa ẹ̀, ṣùgbọ́n àṣírí ìjìnlẹ̀ yìí Yorùbá ni a fi ń ṣe. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnà a máa gbé ìgbésẹ̀ bí a máa ṣe lè máa bá yín translate ẹ̀ sí èdè òyìnbó tí gbogbo àgbáyé tá máa fi ní àǹfààní láti máa jàǹfààní nípa rẹ̀. Mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lónìí. Ní ìwòyí ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ni a ó tún máa pàdé ní orí ètò yìí ní dédé aago 5 ìrọ̀lẹ́. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí mailbox mi, ẹ lè máa send message sí obaasha@yahoo.com tàbí kí ẹ máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp 08033702625 08033702625 lẹ́ẹ̀kan sí 08033702625. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ọba Àṣàgbèmí Tèmíadára Àríwájòyè Fàṣàgbádé kínní, Ọba Àṣà àgbáyé, ààrẹ ẹgbẹ́ alárágbó àgbáyé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. A ó fi ire pàdé o. Ó dàbọ̀.